ibi ọba gbárùn àlẹ̀dẹ̀ ní ojú sí o, it is where you vote to. Ibi tó ọba dìbò sí, ibẹ̀ ni màá ti rí àánú fún ọ bẹ́ẹ̀ o. ṣé ń gbọ́rọ̀ lẹ́yìn ìgbà tán ṣe kí lè fún tán ibi tí wọ́n bá ti ráàánú fún ọ lẹ́yìn fún ó dìbò sí lẹ́yìn gbọ́ bí kábíyèsí ṣe ń bá àwọn aráàlú ẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ náà táwa ni ògbọ́ gbẹ́ ẹ̀ náà tẹ́ ń fi bá wọn sọ̀rọ̀ àwọn ọba alábòsí ṣé ń gbọ́rọ̀ tó bá dìbò rẹ sí ibi tí Tinubu bá fẹ́ táwa ni Tinubu fẹ́ ní òsánbọ̀ àwọn ọba alábòsí gbá làwọn ọba eléyìí àwọn ọba tí ò ní wá nílé ẹ̀ Yorùbá àwọn ọba tó yẹ kó jẹ́ kó jẹ́ ó ti jẹ́ kí wọ́n sọ fáàlù wọn nù ìwádìí sí ibi tí Tinubu bá fẹ́ owó Tinubu fẹ́ ju à ń bọ̀ lọ. ẹ kú déédéé wòyí gbogbo ojú tó ń wò mí gbogbo etí tó ń gbọ́ mi lọ́kùnrin lóbìnrin ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá gbé wà lọ́jọ́ tòní. Túnjí Àlàmú lórúkọ tèmi jẹ́ Ìkòyí Ẹ̀ṣọ́ ni mí ọmọ Adílẹ̀ Jogun. Ẹ kú ọjọ́ mẹ́ta, ṣàlàáfíà ni mo bá yín, ọdẹ ọdún bí. Gbogbo àdáwọ́lé gbogbo wa ló máa wá sí ìmúṣẹ lágbára Elédùà. Gbogbo ibi tá a ro kan oore sí àti tá a ro kan oore sí, oore Ọlọ́run ó máa tẹ̀mí àti yín ó máa tẹ̀ wá lọ́wọ́. Àánú Olódùmarè ò ní fi wá sílẹ̀, àánú àwọn èèyàn náà kò ní fi wá sílẹ̀ lágbára Elédùà. Ẹ kú ilé làákàrà alé, ẹ káàbọ̀ làákérò ọ̀nà, mo kí yín tẹ̀ṣọ́ mo kí yín tológun. Ẹ káàbọ̀ sí ìkànnì Tèmídire Device TV. Ibẹ̀ la ti ń dábí ẹdun tá à ń rọ̀ bí òwe. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́ máa bí mi pàdé lórí fọ́nrán abẹ́yẹfò, mo rọ̀ yín mo bẹ̀ yín pé kí ẹ bá wa buwọ́ lu channel wa yìí. Ẹ bá wa tọ subscribe, bẹ́ẹ̀ ṣe ń tẹ subscribe kẹ́ máa bá wa tẹ bọ́tìn notification. Ẹ bá wa tẹ bọ́tìn share kẹ́ bá wa pín ètò wa yìí kó délé kó dóko, kí gbogbo àwọn èèyàn kan lè láǹfààní láti wo ètò wa. Ẹ kú ilé lẹ́ẹ̀kan sí, kí la fẹ́ rí sọ lórí ètò lọ́jọ́ tòní. Ẹ má gbàgbé pé orí ètò Karahun lẹ́wà láti iléeṣẹ́ Tèmídire Independent Television. Tẹ́ ẹ bá sì pè ní Tèmídire Device Television, omi ẹ̀kọ́ náà ni. Mo ní kí la fẹ́ rí sọ lọ́jọ́ tòní lórí ètò. Bẹ́yìn náà ṣe mọ̀, àwọn nǹkan tó ń lọ nígboro ayé òun ni a fẹ́ jíròrò lọ́jọ́ tòní. Pàápàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun, àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀. Mo fẹ́ sọ̀rọ̀ lórí kábíyèsí aláyélúwà ọba Olúwì of Ìwó tí gbogbo wa mọ̀ sí ọba Abdulrasheed Àkànbí Oníwó of Ìwó. Kí ló dé tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ọba yìí? Látọjọ́ tèmi ti ń bẹ lórí èpẹ̀ tí mo ti wà láyé títí di bí mo ṣe dàgbà tó báyìí, mi ò tí ì rí ibi tí ọba aláyélúwà kan tó ti bọ́ sórí pápá tó ti ń pariwo tàbí polongo orúkọ òṣèlú kan pé olóṣèlú báyìí ni kí ẹ dìbò fún. Èyí ṣẹlẹ̀ sí ọba Abdulrasheed ní ìlú Ìwó nígbà tó ń campaign fún ẹgbẹ́ òṣèlú APC. Yorùbá bọ̀ wọ́n ní ọba máa ń ba lórí ohun gbogbo ni. Ọba Rashidi Àkànbí ti gbàgbé pé ó yẹ káwọn ba lórí gbogbo àwọn olóṣèlú pátápátá ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ní pàtàkì ní ìlú Ìwó, ní pàtàkì ní ilẹ̀ Yorùbá àti gbogbo ibi tí ẹsẹ̀ kùkú ilẹ̀ Yorùbá tó tọ̀ dé. Ọba máa ń ba lórí ohun gbogbo ni. Ọba ò kí ń rólé apá kan kó dápá kan sí. Ọba ìlú kò gbọdọ̀ wọnú ètò òṣèlú lọ nítorí pé ọba gbogbo èèyàn ni. Ọba gbogbo olóṣèlú ni. Tẹ́gbẹ́ òṣèlú tó bá pé 15 ní ìlú kan, ọba ba lórí gbogbo wọn pátápátá ni.
ọba kan ò gbọ́dọ̀ yan ẹgbẹ́ òṣèlú kan ní pọ̀sìn pé eléyìí ni mò ń ṣe kó sì tún fi hàn fáráyé, nítorí pé ó léwu. Ijó ẹ̀tẹ́ sì ni irú ijó bẹ́ẹ̀. Tọ́ba kan bá gbójúgbóyà tó jáde tó bẹ̀rẹ̀ sí ní polongo ẹgbẹ́ òṣèlú kan, tó bá ṣẹlẹ̀ pé ẹgbẹ́ òṣèlú yìí ò wọlé ńkọ́? Ibo ló fẹ́ fi ojú sí lọ́dọ̀ ẹni tí ẹgbẹ́ òṣèlú ẹ̀ wọlé? Nǹkan tó ṣẹlẹ̀ sí ọba Ìwó leléyìí, ọba Abdulrasheed Àkànbí Olúwo of Ìwó. Gbogbo wa la mọ̀ pátá nínú fídíò tá a fi wọlé yìí pé ọba Abdulrasheed Olúwo of Ìwó ẹgbẹ́ APC ló faramọ́, ẹgbẹ́ APC ló ń kàǹpé fún. Kódà ó tún fẹnu yẹpẹrẹ ẹgbẹ́ èyí tó dá Àmọ̀tẹ́kùn sílẹ̀. Ìyẹn ni ẹgbẹ́ òṣèlú tó dá Àmọ̀tẹ́kùn sílẹ̀, ó tún fi ẹnu yẹpẹrẹ wọn. Àmọ́ lẹ́yìn ọ̀rẹyìn, ẹgbẹ́ òṣèlú èyí tí ọba Abdulrasheed Àkànbí Olúwo of Ìwó tó ṣètìlẹ́yìn fún ní gbangba gbangba wálíà, ẹgbẹ́ yìí ò wá wọlé, ìyẹn ni ẹgbẹ́ APC. Pẹ̀lú gbogbo akitiyan èyí tí ẹgbẹ́ yìí ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹgbẹ́ yìí ò wọlé. Pẹ̀lú gbogbo akitiyan tí President Bola Ahmed Tinubu tí wọ́n ṣe kẹ́gbẹ́ òṣèlú APC lè wọlé ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹgbẹ́ yìí ò wọlé. Ẹ rí i pé ojútì ńlá ló wá jẹ́ fún ọba Abdulrasheed Olúwo of Ìwó. Ṣó ti gbàgbé pé Ọlọ́run ló máa ń fi ẹnìkan sórí ipò ni? Ẹni tó bá wù Ọlọ́run lọ́lọ́run ń gbé sórí àga. Ẹni tó bá wù ú ló máa ní kó máa jẹ gọ́fìnà lọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣùgbọ́n ọba Abdulrasheed òun ò ro eléyìí, ó rò bí iṣẹ́ owó èèyàn nìkan ni. Ká wá sọ pé àwọn èèyàn tiẹ̀ wá rí ìdìbò náà, wọ́n ṣe màdàrú. Tọ́lọ́run ò bá fọwọ́ sí i, tí kò bá fàyè gbà, kò ní ṣeé ṣe fún wọn láti wà lórí ipò yẹn. Ẹ̀kọ́ ńlá leléyìí jẹ́ fún gbogbo àwọn èèyàn tí wọ́n ti máa ń ní ìgbọ́kànlé nínú èèyàn pé kíní yìí gbọ́dọ̀ ṣe, kíní yìí gbọ́dọ̀ ṣẹ, bó ṣe yẹ kí kíní yìí rí rèé, bó dẹ̀ ṣe máa rí nìyẹn. Ẹ̀kọ́ ńlá ni fún wọn pé kí wọ́n lọ wá ọwọ́ ọmọ baṣọ, kí wọ́n yéé gọ sẹ́yìn abẹ́rẹ́ mọ́, kí wọ́n gbà pé nǹkan tọ́lọ́run bá ní kó ṣe òun ló máa ṣe. Tí wọ́n bá sọ fún ọba Rasheed Olúwo of Ìwó pé ẹgbẹ́ APC ò ní wọlé ní ìpínlẹ̀ Ọ̀ṣun nínú ìdìbò tí wọ́n dì kọjá yìí, á ní kónítọ̀hún gbẹnu sọ̀hún ni, á ló máa wọlé. Ẹ wá wo bí APC ṣe fi ìdí rẹmi. Ọba Abdulrasheed náà, òun náà fi ìdí rẹmi. Báwo ló bá ṣe máa jáde sí gbangba láti máa campaign fún ẹgbẹ́ òṣèlú? Àwọn olóṣèlú ló yẹ kí wọ́n máa wá bá a ní ààfin ẹ̀. Tó bá fẹ́ ṣàdúrà fún wọn, kó ṣàdúrà fún wọn, kí wọ́n dẹ̀ lọ. Wọ́n wá bọ́ sí gbangba wálíà pé ẹgbẹ́ òṣèlú báyìí ni kí wọ́n dìbò fún, kó má dìbò fún ẹgbẹ́ òṣèlú báyìí. Ó wá tán báyìí. Ṣó tán? Ìyẹn Yorùbá fi máa ń pòwe pé ọṣán já ọrún dọ̀pá. Ẹgbẹ́ òṣèlú tẹ́ gbójúlé kò wọlé báyìí sìn. Ó dáa, ẹ jẹ́ ká jọ wo fídíò yìí níbi tọ́ba Abdulrasheed tó ti ń campaign fẹ́gbẹ́ APC. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ẹgbẹ́ APC ò wọlé. Ẹ jẹ́ á jọ wo fídíò náà. And that's why me, ẹni tó bá mọ̀nà ló yá tẹ̀lé. Anywhere that Tinubu tells me to go, or any governor candidate that he told me to vote for, that's where I will lead my people. And I'm telling you,
tẹ́ ń gbọ́rọ̀ ara ni òun àpọ́dọ̀ Because àbọ̀ I have searched for the state government to help me, and I didn't see any help. tẹ́ ń gbọ́rọ̀ lẹ́yìn túlé lẹ́yìn ìgbà So tó I ṣe túlé believe sílùú yín tán federal government is the only one that can help, and where that federal government tells me to go. Because Terry, if you are back and then you just so it is where you vote to. Ibi tó bá dìbò sí ibẹ̀ ni màá ti rí àánú fún ọ bẹ́ẹ̀ o. tẹ́ ń gbọ́rọ̀ lẹ́yìn ìgbà tán ṣe túlé fún tán ibi tí wọ́n bá ti rà àánú fún ọ lọ́yẹ̀ fún ó dìbò sí lẹ́yìn gbọ́ bí tábìlì ṣe ń bá àwọn aráàlú ẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ náà táwọn ni ògbọ́ gbọ́ ẹ̀ náà tẹ́ ń fi bá wọn sọ̀rọ̀ àwọn ọba alábòsí tẹ́ ń gbọ́rọ̀ tó bá dìbò rẹ sí ibi tí Tinubu bá fẹ́ táwa ni Tinubu fẹ́ lè sábọ̀ àwọn ọba alábòsí gbá làwọn ọba eléyìí àwọn ọba tí ò ní wá nílé ẹ̀ Yorùbá àwọn ọba tẹ́ kò jẹ́ kó jẹ ó ti jẹ́ kí wọ́n sọ wá lù wọn nù tó bá dìbò síbi tí Tinubu bá fẹ́ wo Tinubu fẹ́ ju à ń bọ̀ lọ ìjọta Adeleke sì wá sáàfin ẹ̀ẹ́dọ́lúndù ẹ̀sọ́ àfihàn di Mẹ́kà àti Jerusalem ẹni wọ́n máa tọrọ tọ́lọ́mbà fẹ́ ẹ̀ lè sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tẹ́ gba túlé tán. o ni wọ́n fi sọ wípé Olúwo máa wọ̀n mọ́ wa. Ìwọ ibi tó bá dìbò sí bí kan tí wọ́n ti ń gbà àwọn Àmọ̀tẹ́kùn ṣiṣẹ́ ibẹ̀ ní ń fọ́. ṣé ń gbọ́rọ̀ ṣe rí alọ́ba alábòsí lọ́ba yìí tó bá dìbò síbi tí wọ́n ti ń gbà àwọn Àmọ̀tẹ́kùn ṣiṣẹ́ Àmọ̀tẹ́kùn ni gọ́fúnà Adémọ́lá gbà ṣiṣẹ́ Àmọ̀tẹ́kùn nìkan náà gbà ṣiṣẹ́ àbí ṣé gọ́fúnà Adémọ́lá ló dá Àmọ̀tẹ́kùn lẹ̀ alábòsí ọba. Àmọ̀yìn o àmọ̀yìn àti wojú yín sì má mú ọmọ rẹ dọ́dọ̀ mi kọ wá sọ pé mọ̀ ń wáṣẹ́ ní ọ̀dọ̀ Tinubu tó sì jẹ́ pé ní tí Tinubu ní kó o ṣe. Mo fi ń dá yín lójú wípé ibi tí Tinubu bá ní ẹsẹ̀ tẹ́ bá jẹ́ ẹ̀yin ẹ wá bèmí fúnṣẹ́. Ẹni tí ọ̀dà sọ fún ni ọmọ ẹ̀ láwò ọmọ tèmi FRS ti ṣiṣẹ́ báyìí. Ó lójú ọba tó lè fọwọ́ tó lè sọ pé mo fẹ́ gbọmọ ṣiṣẹ́ ní FRS mo fẹ́ gbọmọ ṣiṣẹ́ lẹ́yìn NDC. Olójú ọba tó lè sọ ó lè ní lọ. Èmi o òkè báyìí ni mo máa gbójú sí. Nítorí ìtí sàlẹ̀ ń jẹ ta ló pèsè ẹ̀. Èrúnrú ní ìsàlẹ̀ ń jẹ bí ọ̀bá sókè ìsàlẹ̀ ò lè jẹun bí bá a sì ọ̀bá sè kò sí tí bá a láyán là á. Ẹ̀yin wo ará wo ọmọ wo yẹ kó ìrè ó pé. Ìwọ táìsàn ń ṣe tẹ́lẹ̀ o ti ń gba fẹ́ǹsì kì báyìí. Bá ààrẹ bá wá kọ oògùn tí mò ń fún ọ àti sórí ire rẹ. Èmi ẹ̀sọ́ bá dání wọ́n gbé àpò wọ́n lè gíní kan. Wọ́n ò fẹ́ rọ̀ lóye papọ̀. Àròlé Olódùmarè tí wọ́n gbọ́rú ọba bẹ́ẹ̀. Wo àwọn ọba ti fọ́lọ̀ ẹ o, fún olè má fọ́lú ẹ̀. Ẹ̀yin Yorùbá tẹ̀ bá máa ti ń jẹ́ kábíyèsí Ọlọ́run ń jẹ́ bẹ́ẹ̀.
wọn ò kí ni wọ́n ní kó àwọn ọ̀rọ̀ bá ti kó ló ṣe máa lọ jókòó tó máa dí títì. nígbà ìjọba ò ṣe tí mo sì fẹ́ jẹ́ kí àwọn ọmọ mi kí ọ̀nà sì wọ ìlú. àní bí ọba sọ́nà tó bá wọ̀ wò ó ìwọ ò ṣe kí ni coexist. kò sí tí ń jẹ́ wònú tọ́nà ọba ti débì kan ìlú yẹn kò ṣe kí ni wọ́n á lọ fi sìmẹ́ǹtì mo lọ fi ń di kéèlè bá mọ ibi tí ìyá gbọ́dọ̀ jẹ mí bàbá ní máa jìyà fún mi èmi bàbá ní wòlé ni mo gbọ́dọ̀ jìyà fáwọn ọmọ mi ẹ̀yin ẹ̀ máa gbádùn ẹ má wọrí. ọ̀nà yìí state road ní tẹ́lẹ̀ nígbà tí Oyètọ́lá débẹ̀ adẹ̀kígbe lọ́ba ó lòun máa ṣe ó dẹ̀ ṣe kí ni ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni ó dẹ̀ àwọ́ọ̀dù títì yẹn ọwọ́ àwọ́ọ̀dù ẹ̀ fún peculiar yìí náà ni tó fẹ́ ṣe yìí it's a peculiar ultimate. Màá gbà wọ́n kò ṣe lúbọ̀ máa tí gómìnà míì dé wọ́n dàdó mo rò pé wọ́n fẹ́ràn peculiar pé ó ń bá wọn tí àwọn òsì lè fowó bọ̀bọ̀ ọ̀bẹ ẹ̀ bá fowó bẹ̀ ẹgbẹ́ fẹ́lòmíì àbí a ní àwa la fẹ́ ní ìgbésí ayé rere àwọn àgbo bẹ́ẹ̀ bá pé fún òun àwọn peculiar ẹ̀wẹ́ lòmíì ti àbí mo dẹ̀ tún kígbe ẹ má jẹ́ káwọn àwo kí wọ́n máa ṣe kí ni kí wọ́n máa rí pé ẹ̀ nífẹ̀ẹ́ àwọn ẹ ṣe ẹgbẹ́ fẹ́lómi tàbí tẹ́ ẹ̀ bá tiẹ̀ lè ṣe nìsín ẹ máa bá wa dì wọ́n pariwo ẹ bá wa tiẹ̀ fi ẹ ṣe palliative ẹ kàn dì please oníbẹ̀ẹ́lú mi o. ìgbéraga àti ìdánilójújù òun ni kábíyèsí olúwo of Ìwó ló fi sọ ní gbangba wálíà pé APC ni kí wọ́n dìbò fún. Ó ti gbàgbé pé agbára ń bẹ lọ́wọ́ gọ́fúnà tó wà lórí àlééfà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn àgbábọ̀ wọ́n sọ wípé ajá tó bá lẹ́ni lẹ́yìn ó máa pọ̀bọ. Bẹ́ẹ̀ ni ajá tó bá ti ní ẹni lẹ́yìn á pọ̀bọ. Ìyẹn ni pé táwọn ọdẹ bá lọ sínú igbó tí wọ́n bá fi ajá sínú igbó pé kó máa ṣọdẹ tó sì jẹ́ pé bó ṣe ń ṣọdẹ lọ bẹ́ẹ̀ ni àwọn ọdẹ 4, 5, 6 ni wọ́n ń tẹ̀lé lẹ́yìn. Tájá yìí tó bá wá rí ọ̀bọ lágídò tí àwọn Yorùbá mi máa ń pè ní jálókè tó bá rí táwọn ọdẹ yẹn bá ṣùgbà yí ajá yẹn pẹ̀lú ọ̀bọ yẹn ká ó dájú pé ajá yẹn máa láǹfààní àti rí ọ̀bọ yẹn mú wálẹ̀. Ìyẹn ni Yorùbá fi máa ń pálówe pé ajá tó bá lẹ́ni lẹ́yìn ó máa pa ọ̀bọ. Gọ́fúnà Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní àwọn èèyàn jàǹkànjàǹkàn tó mọ̀ nípa òṣèlú dáadáa ó ní wọn lẹ́yìn láti ìlú Àbújá wá. Àwọn ni wọ́n dúró tì gbágbágbá tó fi ṣeé ṣe fún láti wíìnì election tó wáyé lọ́jọ́ ìdìbò Ọ̀ṣun yẹn. Agbára wà lọ́wọ́ Adélékè kò ṣeé fi ṣeré rárá ẹni tó wà lórí àlééfà ni àgàgà tí gọ́fúnà yẹn bá tún wá jẹ́ gọ́fúnà tó ti ṣe dáadáa sílùú àwọn aráàlú ẹ̀ wọ́n á gbárùkù tì í. Àwọn tó wà ní Iléṣà, àwọn tó wà ní Ilé-Ifẹ̀, àwọn tó wà lóṣogbo, àwọn tó wà ní gbogbo ibi tí ìpínlẹ̀ Ọ̀ṣun nọsẹ̀ dé wọn ò fi Adélékè sílẹ̀. Gọ́fúnà Ọ̀ṣun state wọn ò fi sílẹ̀, gbogbo wọn náà gbárùkù tì tí wọ́n dìbò fún. Àṣẹ ṣì wà lọ́wọ́ ẹ̀, nǹkan tó bá wùn ló lè fi àṣẹ yẹn ṣe.
àfi tó bá jẹ́ gọ́fúnà tó jẹ́ pé kò dá sáràlú lókù. Ọba Àkànbí ti gbàgbé gbogbo eléyìí. Àwọn àwáwí tọ́ba Àkànbí ń sọ pé kò ṣe ọ̀nà, òun lòun ń da sìmẹ́ǹtì sí ojú ọ̀nà tóun fi ń pàṣẹ ọ̀nà, àwáwí ni gbogbo yẹn. Àwọn tí wọ́n lè jẹ́rìí sí pé ọba yìí ó ṣe gbogbo gọ́fúnà Adeleke ó ṣe gbogbo nǹkan tó lè ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti mú ọ̀nà tó dáa dé ìlú Ìwó, ìwọ̀nba bí tó bá kù sí òun ló máa ṣàṣeparí ẹ̀ ní ọdún 4 míì èyí tí ó gùn léyìí. Ibo ni ọba Àkànbí fẹ́ fojú sí báyìí? Adeleke ti wọlé. Agbára tó sì wà lọ́wọ́ ìjọba lọ́wọ́ Adeleke èèyàn ò gbọ́dọ̀ fi ṣeré rárá. Ẹ jẹ́ ká wò bí ẹnjìníà Sule, gọ́fúnà Jigawa State, ẹ jẹ́ ká wò bó ṣe jẹ́rìí sí ọ̀rọ̀ yìí nígbà tó ń fọ̀rọ̀ wá lẹ́nu wò pé gọ́fúnà tágbára bá sì wà lọ́wọ́ ẹ̀ kò ṣeé fi ṣeré rárá. Ẹ lè joke pẹ̀lú ẹ̀, ẹ lè doubt ẹ̀ pé kò lè wọlé, ẹ lè mú ṣeré. Ẹ jẹ́ ká gbọ́ bí ẹnjìníà Sulaiman, gọ́fúnà Jigawa State, ẹ jẹ́ ká gbọ́ bó ṣe ṣàpèjúwe agbára tó wà lọ́wọ́ Adeleke. Bó tilẹ̀ jẹ́ pé President Bola Ahmed wọ́n gbìyànjú, wọ́n jà raburabu kí ẹgbẹ́ APC lè wọlé ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ṣùgbọ́n pàbó ló bọ́ sí. Nítorí kíni? Nítorí pé Adeleke ó lẹ́ni lẹ́yìn, wọ́n gbárùkù tì í bẹ̀rẹ̀ láti ìlú Àbújá, sọ̀rọ̀ lọ́hùn náà ti gbárùkù tì wá títí wá dé ìpínlẹ̀ Ọ̀ṣun. Agbára tó tún wà lọ́wọ́ ẹ̀ pàápàá gẹ́gẹ́ bí gómìnà ó tún lò ó jẹ́ kó wọlé. Abájọ tínú àwọn ará Ọ̀ṣun fi ń dùn wípé APC lù sí governorship position tó fi jẹ́ pé Adeleke ní kíní yẹn padà já mọ́ lọ́wọ́. Ẹ jẹ́ ká gbọ́ bí ẹnjìníà Sule, gọ́fúnà Jigawa, bó ṣe sọ ọ̀rọ̀ yìí. I'm not going to brag about anything that we are going to do, but what I can tell you is that President Bola Tinubu has done well. And then I see some people are actually happy and they are celebrating that APC has lost. APC lost partly because of the Abuja politicians. Because if not for some of these Abuja politicians, there was no way for APC to lose in Osun. But what it means is that the power of a sitting governor is not something you can joke around with. That's the message that was sent actually in Osun. So for people who are celebrating, they don't even understand what the hell they are celebrating. What they are celebrating is that the power of a sitting governor in Osun is what has stopped them from winning. And for you, you have one hell of a sitting governor that is set. Kìí ṣe ọba Rasheed nìkan òun ló fẹnu ya ẹran sọ́bẹ̀ nípa ẹgbẹ́ òṣèlú APC. Wọ́n ń pè bàbá kan ní Tibetan, ọ̀kan lára àwọn tí wọ́n pera wọn ní wòlíì Pastor Celestial Church of Christ ni. Òun náà ti ríran èké sí gọ́fúnà Adeleke wípé gọ́fúnà Adeleke ò ní wọlé, wípé gọ́fúnà Adeleke máa fìdí rẹmi nínú ètò ìdìbò gọ́fúnà ti ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó sọ pé Oyèbánjí òun ló máa wọlé. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ńkọ́? Ìran tí bàbá Tibetan tó rí ó ti dìran èké báyìí. Àwọn sàkámàjè èrò orí lásán tí kò kí ń ṣe èrò tẹ̀mí táwọn èèyàn fi máa ń sọ̀rọ̀ ńgbà míì tàbí tán fi máa ń sọ ìran, òun ló ti já sí pàbó yẹn. Tẹ́ bá dẹ̀ wo bàbá yìí bó ṣe máa ń fapá jánu tó bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé ṣe bóun sọ pé nǹkan yìí máa ṣẹlẹ̀, òun sọ pé tòsí máa ṣẹlẹ̀, òun sọ pé tọ̀tún máa ṣẹlẹ̀, nǹkan yìí ò ní rí bẹ́ẹ̀, báyìí ló ṣe máa rí. Bọ́n ṣe ń fapá jánu látọjọ́ ìwọ̀n rí ti gọ́fúnà Adeleke ṣe o. Ọlọ́run jẹ́ ká mọ̀ pé ìran èké ni wọ́n rí. Gbogbo àwọn tó jẹ́ pé ńṣe ni
wọ́n máa ń fi ìran èké, àwọn wòlíì èké tán fi ń túyàn jẹ, tán fi búrẹ́dì kóyàn lómi ọbẹ̀ jẹ, tó fi ń lu àwọn èèyàn jìbìtì, tó ń lo ayédèrú ọ̀rọ̀ láti máa fi lu àwọn èèyàn jìbìtì, àṣírí wọn ti ń tú díẹ̀díẹ̀ báyìí. Wọ́n ní gọ́fúnà Adeleke ò ní wọlé, àmọ́ lẹ́yìn ọ̀rẹyìn gọ́fúnà Adeleke wọlé padà as a gọ́fúnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Kí ni bàbá yìí tún fẹ́ sọ? Kí ló fẹ́ fi kọ́fà ìran èké tó ti rí àtọ̀rọ̀ tó ti sọ? Kò sí nǹkan tó lè sọ mọ́. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa ń ronú pé ẹnìkan ò lè dé ibi tó fẹ́ dé. Tí ò bá sí agbára tàwọn, ẹni yẹn ò lè débi tó fẹ́ dé. Ó yẹ kí wọ́n lọ kọ́gbọ́n látara Adeleke. Tá a bá ní ká sọ tòótọ́, nǹkan tó ń fojú gọ́fúnà Adeleke rí nígbà tó kù bí oṣù kan tí ìbò yẹn máa wáyé, wọ́n seize àpò ìṣúra owó Ọ̀ṣun State. Àwọn EFCC wọ́n lọ síbẹ̀, wọ́n lọ dúnmọ̀ hurumọ̀ ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà pàbó ló já sí. Gbogbo àwọn tí wọ́n ti ń dìtẹ̀ Adeleke pé kò ní lè dépò gọ́fúnà yẹn mọ́, kò ní lè dépò gọ́fúnà mọ́, gbogbo wọn sì ojú ti tì wọ́n. Bẹ́ẹ̀ náà ni àwọn tó bá ń ronú pé ẹnìkan ò lè dé ipò kan, ó yẹ kí wọ́n kẹ́kọ̀ọ́ kán yé ronú bẹ́ẹ̀ mọ́. Kò sẹ́ni tí Ọlọ́run ò lè gbé ògo fún, kò tíì sí, kìkì pé kẹ́niyẹn mọ nǹkan tó ń ṣe, kó sì má sùn, kó máa tẹra mọ́, kó sì máa gbàdúrà. Bó pẹ́ bóyá Ọlọ́run á jẹ́ kó débi tó fẹ́ dé yẹn. Káyé parí èrò sí pé ẹni yìí ò lè rí nǹkan kan ṣe láìsí agbára wa. Káyé parí èrò síbẹ̀. Nígbẹ̀yìngbẹ́yín, Adeleke máa wọlé, inú ẹ̀ dùn, ó fijó àtorin àtìlù, wọ́n fi kí káàbọ̀ padà sí ọ́fíìsì. Ẹ jẹ́ ká wo bí Adeleke ṣe fi ìdùnnú ẹ̀ hàn tó nígbà tí ó wọlé ìdìbò padà sí ọ́fíìsì gọ́fúnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó yẹ jẹ́ ká jọ lọ wojó yìí. Akíndélé oníṣàkí gómìnà òkùnkùn lè ṣí tí mọ́lẹ̀ máa borí ẹ̀, òkùnkùn lè ṣí tí mọ́lẹ̀ máa borí ẹ̀. Ọ̀ṣun máa ti tàn, gbogbo Ọ̀ṣun ti wá náà, ìmọ́lẹ̀ ti tàn, gbogbo Ọ̀ṣun ti wá. Ṣé wá ti rí báyìí pé ẹni ayé ń fẹ́ ò lárùn kan lára? Ẹ wò bí àwọn èèyàn ṣe túyáyá tí wọ́n túyàyà sẹ́yìn gọ́fúnà Adeleke, tí wọ́n ń bá yọ̀, tí wọ́n ń bá dunnú, tí wọ́n ń bá jójú ayọ̀ nítorí pé ó wọlé padà sí ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí gọ́fúnà padà. Kí ló fà á tó fi ṣeé ṣe fún gọ́fúnà Adeleke? Dáadáa tó ti ṣe ni. Ẹ jẹ́ káwa náà kọ́ bá ṣe lè máa ṣe dáadáa, yálà ládùúgbò tá a bá ń gbé, nílùú tá a bá ń gbé, ní community tá a bá wà, pẹ̀lú àwọn èèyàn tó bá súnmọ́ wa. Ẹ jẹ́ ká máa ṣe dáadáa pẹ̀lú wọn. Tá a bá ń ṣe dáadáa pẹ̀lú àwọn èèyàn ò ní gbàgbé iṣẹ́ rere tá a ti ṣe. Gbogbo nǹkan tá a bá fẹ́ látọ̀dọ̀ àwọn èèyàn wọ̀nyí, òun náà máa ṣe fún wa. Gọ́fúnà Adeleke nílò àwọn èèyàn Ọ̀ṣun State pé kí wọ́n dìbò fóun. Wọ́n dìbò fún nítorí pé ó lẹ́tọ̀ọ́ sí, nítorí pé ó ṣe dáadáa. Ẹ jẹ́ káwa náà máa ṣe dáadáa, ká máa rántí ọ̀la. Ẹ jẹ́ ká ṣe dáadáa, ká ṣe gbogbo nǹkan tá a bá lè ṣe, ká fi ran àwọn èèyàn lọ́wọ́ gẹ́gẹ́ bí gọ́fúnà Adeleke ṣe ṣe tó ran àwọn aráàlú lọ́wọ́. Ẹ̀sùn ẹ̀ ni wọ́n sọ fún padà yẹn, nǹkan tó jẹ́ kó wọlé gọ́fúnà ẹlẹ́ẹ̀kejì nìyẹn. Tó oníyanṣẹ́ ọlọ́kàṣe gbogbo àwa tá a jẹ́ aṣeun apá ìbínú. Àní rí jù báyìí lọ lórí ètò Karòhunwí láti iléeṣẹ́ Tèmídire Independent Television. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́ ń wò mí, ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ bọ́tìnì subscribe.
kẹ́sì bá wa tẹ notification bell kó lè jẹ́ pé nígbàkigbà tá a bá ti mú àwọn ètò jáde ẹ tètè máa mọ̀ ẹ sì tètè máa wò ó ẹ sì lè máa rí ọgbọ́n kọ́ ńbẹ̀. Òtítọ́ ni pé ó ti tó bí ọjọ́ mélòó kan tí ìdìbò yẹn ti kọjá ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ tó yẹ ká kọ́ nínú àwọn nǹkan tó ṣẹlẹ̀ yẹn òun la mú wá. Kì í ṣe kákọ̀ wo fídíò kákàn pariwo bóyá ká fẹ̀fun sọ̀rọ̀ ká lọ́gun ká ṣe fídíò, ṣùgbọ́n ẹ̀kọ́ tó bá wà ńbẹ̀ ó yẹ ká mú jáde. Ẹ̀kọ́ tó bá wà ńbẹ̀ ó yẹ ká mú jáde káwọn èèyàn lè kẹ́kọ̀ọ́ ńbẹ̀. Àkọ́kọ́, ká má dàbí pásítọ̀ Tibetan tó ń ríran èké, ìran tí ò jóòtọ́. Gbogbo ẹ̀yin tẹ́ bá pera yín ní ìránṣẹ́ Ọlọ́run, ẹ yàgò fúrú nǹkan bẹ́ẹ̀. Ẹ má máa ríran èké sáwọn èèyàn mọ́. Yàtọ̀ síyẹn, ẹ má jẹ́ ká dàbí ọba Àwó tó dìde bá bọ́ síta tó ń campaign fún ẹgbẹ́ òṣèlú kan tíyẹn wá kó ojú tì bá nígbà tẹ́gbẹ́ òṣèlú yẹn ò wọlé. Ká má máa ṣe bẹ́ẹ̀. Ọba ò kì í ṣe lóṣèlú, ọba ò gbọ́dọ̀ jó lóṣèlú. Àwọn ọba náà máa rọ́gbọ́n kọ́nú eléyìí àtàwọn èèyàn náà pàápàá. Yàtọ̀ síyẹn, ọ̀pọ̀ ẹ̀kọ́ ló wà ńbẹ̀. Bá bá ṣe ń wo fídíò yẹn jẹ́ ká máa kẹ́kọ̀ọ́. Ìyẹn tó máa wúlò fún wa, a lè fi lo ìgbésí ayé wa gan. A ní lè máa ní ẹ̀mí ìgbéraga. Ẹ̀mí ìgbéraga ló máa ń mú káwọn èèyàn kan máa sọ pé lágbájá yìí yóò lè di báyìí ní ti dáadáa. Lágbájá báyìí yóò lè rí kinní yìí ṣe. Ẹ̀mí ìgbéraga náà ń pè bẹ́ẹ̀. Àwọn ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ nínú fídíò yìí nìyẹn. Ire owó, ire ọmọ, ire àlàáfíà èyí tí ń ṣe baálẹ̀ ọrọ̀ á jẹ́ tiyín. Ṣé ẹ mọ̀ pé ire ò lórúkọ méjì ni ire ń jẹ́? Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ kí tiyín dire lágbára Elédùà ẹ bá wa tẹ subscribe. Tẹ́ bá sì ti tẹ subscribe tẹ́lẹ̀ ẹ filẹ̀. Àmọ́ ẹ̀yin tẹ́ bá ti tẹ subscribe rí ẹ bá wa tẹ subscribe sórí channel yìí. Kẹ́ bá wa tẹ notification bell kẹ́ sì bá wa pín ètò wa kẹ́ share káàkiri. Ẹ love ẹ like ẹ. Ire owó, ire ọmọ kò ní kúrò lẹ́ẹ̀dẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa. Ó dàbọ̀.